alásè ni mí, ìrẹ̀ ń kọ́. Àwọn mìíràn máa dín ẹran ẹ ní mọ̀ bó ṣe taste. Bẹ́ẹ̀ ni àmọ́ èmi alásè ni mí, mo fẹ́ kọ́ yín bó ṣe ń dín ẹran tó máa fi ń jọjú ní gbèsè. Ẹ fọ ẹran yín tónítóní, kẹ́ dà sí pot. Tẹ́ bá ti dà sí tọ́, kẹ́ lo àlùbọ́sà àbí kẹ́ slice àlùbọ́sà ní èyí tó bá ti wọ̀n yín. Kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní season ẹran yín kó marry ara wọn dáadáa. Mo stir together, mo wá cover fún like 10 minutes. Ẹ jẹ́ kí ẹran yín kó máa cook in its own juice. Lẹ́yìn yẹn mo wá add omi sí, mo wá stir again. Mo tún wá cover, ó wá cook for like 15 minutes. Yes, after that mo wá gbé ẹran yẹn, mo wá wà, mo fi sínú asẹ́, mo jẹ́ kó ro omi dáadáa. After that mo wá preheat pan mi, mo wá da àlùbọ́sà àti òróró, mo wá dà sínú ẹ̀, mo wá jẹ́ káwọn yẹn náà kó fry a bit. Mo wá bẹ̀rẹ̀ sí ní kó ẹran mi sí, mo rán stir fry títí tó fi ń turn golden brown. Ọmọ ẹ rí pé ẹran yìí gan ó jojú ń gbèsè, ó sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀. Try it and enjoy.